káàbọ̀ sórí ètò Lédìké o gbogbo ẹ̀yin màmá mi bàbá mi all over the world. Ó gbẹnu tó lágbára. Mo rí nǹkan tí mo lérò pé ó yẹ ká fi create awareness. Àkọ́kọ́ náà, ìyà ò lè tán Nàìjíríà. Kó tó di wípé màá sọ̀rọ̀, ẹ jẹ́ kó play fídíò ìkíní fún wa. Mẹ́ta ni mo máa play nítorí ìpele mẹ́ta ni. Ṣebí ṣe láàrò bí Tẹ́mísí Olúọmọ ló máa lágbára. Àṣé ti Ségò náà tún máa wá worst. Àṣé kò sí yàtọ̀ nínú ọmọ ọ̀bọ àti bọ́ òun lọ́rọ̀ Ségò àti MC Olúọmọ pẹ̀lú nǹkan tí wọ́n ṣe fún àwọn èèyàn nínú Nàìjíríà. Ẹ kọ́kọ́ bá mi gbójú ayọ̀ sókè, ẹ bá mi wo fídíò yìí. Ó yá. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ nínú fídíò yẹn? Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀? Kọ́kọ́rọ́ mọ́tò ni wọ́n pín fún àwọn èèyàn yẹn nínú Nàìjíríà tẹ́bí ń pa àwọn kan. Náà ṣe ti rí fídíò tẹ́ wò yẹn kò títọ́ síbẹ̀ o, ó ṣì kù tí mo fẹ́ fi hàn wá. Actually àwọn náà ti mọ irú iṣẹ́ ibi tó ṣe, òun ló ṣe upload fídíò yẹn ní kélekèle. Now ẹ wo ohun tó ṣẹlẹ̀ nínú fídíò yẹn. Ségò ló ra mọ́tò tuntun chácháchá ló pín fún àwọn èèyàn. Ẹ gbọ́ mi, mọ́tò tuntun chácháchá ni Ségò rà tó pín fún àwọn ọmọ onímọ́tò. Kò ń ṣe mọ́tò tó máa fi pa owó. Tábà sọ wípé ó empower wọn láti ra mọ́tò fún wọn kí wọ́n máa fi ṣiṣẹ́ kí ọmọ ọ̀tá lè dínkù ní ìlú. No, mọ́tò fàájì òun ló rà fún wọn. Mọ́tò kí ni mo pè? Mọ́tò fàájì òun ni Ségò bẹ̀rẹ̀ sí ní pín fún gbogbo wọn one by one tó fún wọn ní kọ́kọ́rọ́ ẹ̀yẹ tí gbogbo yín wò yẹn. Now ibo ni mo wá ń lọ bẹ́ẹ̀? Mo kọ́ fẹ́ fi picture mọ́tò yẹn, àwọn mọ́tò tó pín fún àwọn èèyàn yẹn, mo fẹ́ fi hàn wá. Ẹ gbójú ayọ̀ sókè, ẹ bá mi wo àwọn kọ́kọ́rọ́ mọ́tò wọ̀nyẹn, òun lẹ́ ń wò yìí. Ó yá, ẹ bá mi wò, ẹ bá mi wò, ẹ bá mi wò, òun lẹ́ ń wò yẹn. Kọ́kọ́rọ́ mọ́tò lẹ́yìn tọ́tò jọ yẹn o. Kọ́kọ́rọ́ mọ́tò lẹ́ ń wò tí wọ́n tò jọ yẹn tí wọ́n fẹ́ pín fún àwọn èèyàn. Kì í ṣe àwọn tẹ́bí ń pa o, kì í ṣe àwọn tí ò níṣẹ́ lọ́wọ́ o, kì í ṣe àwọn tí yà ń jẹ o, àwọn tó ti wà okay tí ebi ò pa, àwọn ló fẹ́ pín gbogbo kọ́kọ́rọ́ mọ́tò tẹ́ ẹ̀ wò yìí ni wọ́n fẹ́ pín fún. Ara wọn ni Koko Zaria. Ẹ gbádùn mi? Ara àwọn tó fẹ́ pín kọ́kọ́rọ́ mọ́tò yẹn fún, ara wọn ni Koko Zaria. Now ẹ gbójú ayọ̀ sókè, ẹ wo mọ́tò bó ṣe lọ bìbà. Mọ́tò lẹ́ ń wò yẹn o, mọ́tò lẹ́ ń wò yẹn o tí wọ́n pín fún àwọn èèyàn. Ìjọ wo ni Ségò jẹ chairman onímọ́tò Lagos State? Ẹ wá dúró ọkọ̀ tó rà sínú compound tó pín fún àwọn èèyàn. Ebi dẹ̀ ń pa àwọn èèyàn. Ẹ wọkọ̀ bọ̀gìnì. Ibẹ̀ yẹn kọ́ ni mo ṣe ń lọ. Ìdí tí mo fi sọ wípé ìyà ò lè tán ní Nàìjíríà àfi tí a bá pín, máa gbé wa débẹ̀.
gbogbo ohun tí ẹ wò yìí ni àwọn orí adé ọba aládé ni wọ́n ṣe kíni ni wọ́n mọ̀ sí. Kì í ṣàwọn ló gbówó sílẹ̀ o, Sego ló gbówó sílẹ̀. Owó tí wọ́n pa ní Lagos State òun ló fi ra gbogbo mọ́tò tẹ́ ẹ wò yẹn. Ẹ gbọ́, ẹ má bínú, mo ní code. Owó tí wọ́n pa ní Lagos State tó yẹ pé tí ẹ bá débẹ̀ rí ìyá 70 years a máa ṣiṣẹ́ alábàárù, rí ìyá 80 years ó ṣiṣẹ́ alábàárù, rí ọ̀pọ̀lọpọ̀ àwọn yóòtù tí yà ń jẹ tí ayé wọn ti bàjẹ́ sínú ìgboro. Inú that same Lagos State ni Sego ti pa owó tó fi ra gbogbo mọ́tò tẹ́ ẹ̀ wò. Kọ́kọ́rọ́ àwọn mọ́tò yẹn ti wò kọjá tó bẹ̀rẹ̀ sí ní pé fún gbogbo àwọn èèyàn ní one by one. Tó pé fún àwọn èèyàn ní one by one. Kẹ́ lè mọ̀ wípé kì í ṣe pé kò sówó Nàìjíríà. Tí Nàìjíríà dẹ̀ ń jẹ gbèsè, tí Nàìjíríà ò sẹ́tù, tí ebi ń pa àwọn èèyàn kan dẹ̀ wò sùsù, just ordinary chairman, union chairman, ó ra mọ́tò tó pọ̀ tó yàwó ọkọ̀ bọ̀gìnì yìí, ó dẹ̀ fún àwọn èèyàn ní kọ́kọ́rọ́ ní kọ̀ọ̀kan. Mọ́tò tẹ́ wo ilé ní 50, ẹjọ́ ṣé 50 million ló fi rà? Ṣé 50 million ló fi ra gbogbo mọ́tò tẹ́ wò yìí? Ṣé ti rí Nàìjíríà? This same Sego tó pín mọ́tò yìí fún àwọn ọmọ onímọ́tò ẹgbẹ́ ẹ wá wo ohun tó pín fún mẹ́kúnnù. Ṣé ni mo rò bóyá Sego ó máa sàn díẹ̀ ju MC Olúọmọ lọ. Mi ò mọ̀ pé Sego gan ló máa worst jù. Ẹ gbádùn mi. Mi ò mọ̀ pé Sego ló máa worst jù. Ṣé ti rí ìdí tí gbogbo wọn ò ṣe fẹ́ ká pín? Ṣé ti rí ìdí tí wọn ò ṣe fi ọwọ́ sí wípé ká pín Nàìjíríà? Ìdí ẹ̀ lẹ́wọ̀ yẹn o. Nígbà tí bí MC ṣe ra mọ́tò fẹ́lẹ̀ ló rà fẹ́lẹ̀. Gbogbo àwọn ọmọ obìnrin òṣèré ó níye tí MC fún gbogbo wọn. Ẹ gbádùn mi. Ó ní iye tí MC Olúọmọ tó fún wọn. Ẹ wá wo gbogbo kọ́kọ́rọ́ mọ́tò tẹ́ wò yẹn, wọ́n máa pín tọ́kọ̀ ní kù kan. Kábíyèsí ọba Elégùṣì àwọn gan pẹ̀lẹ́ ni tó máa fún àwọn èèyàn ní kọ́kọ́rọ́ mọ́tò yẹn báyìí. Ẹ jẹ́ gbé fídíò tí kábíyèsí wá ká jọ wò. Ẹ já wo bí kábíyèsí náà ṣe pín mọ́tò fún àwọn èèyàn. Àdúgbà ṣe mí o. Ibo là ń lọ Nàìjíríà? Ibo là ń lọ ọmọ Nàìjà? Ṣé bá ṣe máa bá lọ lélẹ́yìí? Ìjọ wo la fẹ́ ṣe gbogbo eléyìí dà? All in the name of politician ni o. All in the name of bàbá sọ pé. All in the name of Tinubu ni sẹ́ Tinubu ló lè ṣe é. Lẹ́yìn ọmọ kò sọ́mọ mọ́ Tinubu ni. Òun ló bí gbogbo nǹkan tẹ́ wò yìí o. Òun ló bí gbogbo ẹ̀ o. Now, ẹ wá gbé ojú ayọ̀ sókè. Ẹ wá bá mi wo bí kábíyèsí ọba aládé ilẹ̀ Yorùbá bí àwọn náà ṣe kéde bí wọ́n ṣe wà níbi tó ti pín kọ́kọ́rọ́ mọ́tò. Ó mà ṣe o, ó mà ṣe o, ó mà ṣe o, ó mà ṣe o. Ó ṣe ẹ gbọ́ ó ṣe. Now ẹ bá mi wòran, ẹ má bínú o, mo fọwọ́ kan àtẹ́jì sáwọn kọ́sítọ́mà tó họ́dà ní o. Kábíyèsí ọba Elégùṣì lẹ́ ń wò yẹn o. Àwọn lẹ́ ń wò yẹn o. Bí wọ́n ṣe wọlé síbẹ̀ táwọn náà wá ṣe kíni tí wọ́n bá wọn pín kọ́kọ́rọ́ mọ́tò. Tí wọ́n wá bá wọn fún àwọn èèyàn ní kọ́kọ́rọ́ mọ́tò. Òun lẹ́ ń wò yẹn o. Tó bá wá yà ní Nàìjíríà ò dáa. Ẹ wá wo ohun tí Sego wá pín fún àwọn original Nigeria citizen. Èèyàn tó lè máa mọ́tò fún àwọn èèyàn ní ìjọ kan ṣoṣo kó pé more than 50 mọ́tò fún àwọn èèyàn. Ẹ wá wo ohun tó wá fún àwọn kan. Ó mà ṣe o. Nàìjíríà ti lọ. Nàìjíríà ti ṣe kí ni mo pè ó ti lọ. Ẹ bá mi gbọ́wọ́ lé. Gbogbo ẹ̀yin tẹ́ mẹ́sẹ̀jì mi máa àtẹ́jì sí gbogbo yín. Now, ẹ wá wo ohun tí Sego tó wá fún àwọn èèyàn o. Wọ́n sọ gbogbo Nàìjíríà wọ́n sọ wọ́n di arebi pa. Ó yá. Sego lẹ́ wò yẹn o. Kí lẹ rí tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn?
ẹ jẹ́ máa ń fún volume kẹ́ gbọ́ dáadáa. Okay, so show your voters card. Kò gba ògùn ọdún mẹ́jọ which is guys. Operation show your voters card. Ọdún kò máa wá pẹ̀lú voters card yẹn. Máa wá pẹ̀lú voters card yẹn. Show your voters card. Ìgbé wa ti mọ̀ tẹ́lẹ̀ náà pé voters card la máa fi gbà á. Ṣẹ́gun aṣíwájú bọ̀ president. Aṣíwájú bọ̀ kọ́ńtà. Aṣíwájú bọ̀ president. APC progress. APC progress. My party, your party, our party. Operation show your voters card. Ẹ tún mẹ́rin lábọ̀ bẹ́ẹ̀ ní sẹ́kọ̀ọ́. Tó o bá ti ṣe pẹ́pà. Sọ ẹjọ́ ìbídí àdáyà níjà ara yín dáadáa. Ẹ máa wo voters card gbà ọ́. Sẹ́lẹ̀ mọ̀ Operation show your voters card. Operation show your voters card. Saheed Abdullah. Kábíyèsí ọbẹ̀ lẹ́gùsì tún wà bí láti pé guys pẹ̀lú voters card fún àwọn èèyàn ṣùgbọ́n gbà tó fẹ́ pín mọ́tò wọn ní kó ṣe voters card wọn o. Àti bàbá bá gbà tẹ́ǹtì àwọn náà kọ́ntínú láti máa alájọra alájọra ó tẹ̀ máa rọ bàràbà. Láti bàbá wa bí ìwọ́jọ́ kọ́ ọ̀gá ìwé ẹ̀yin onírú ẹjọ́ ń pèsèntì lọ́wọ́ torí Ọlọ́run. Ẹ̀yin onírú wọ́n ọlọ́bù àwọn eléyìí sọ o ṣùgbọ́n tó bá jẹ́ Sunday Igboho ló sọ̀rọ̀ wọn ò ní jẹ́ káráyé gbé. Aṣíwájú o. ẹ bá ti rẹ́dì àwọn ọmọ yìí náà máa kọ̀ntínú yòókù ẹ̀kọ́ mọ̀ wípé ọmọ ẹgbẹ́ national union jẹ́ God bless you sir. Ẹ ṣe pòsà mẹ́ta. Bí ò lọ́kọ̀ọ̀ yókù tó kù náà ó máa kí wọ́n pè wọ́n pè yé nílẹ̀ bá. Ẹni ṣe tọ́jú bẹ́ẹ̀ ẹjọ́ bẹ́ẹ̀. Operation show your voters card. Ẹ bá kú òǹbẹ operation show your voters card. Ọ̀yá kú òǹbẹ. Operation show your voters card tó gba ògùn ọdún mẹ́jọ bag of rice. Operation show your voters card. Máa wá pẹ̀lú voters card yẹn. Máa wá pẹ̀lú voters card yẹn. Show your voters card. Láti mọ̀ tẹ́lẹ̀ náà pé voters card la máa fi gbà á. Ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi mi ò ní fẹ́ rojọ́ púpọ̀ ẹ bá mi share àwọn pọ́ìntì ni mo fẹ́ fàyọ níbẹ̀. Àkọ́kọ́ pọ́ìntì mi the same thing tí MC Olúọmọ ṣe tí wọ́n rówó ní Lagos State tí wọ́n ò fi tún Lagos State ṣe òun ni Sego náà ṣe. Second point Sego pín mọ́tò fún àwọn èèyàn àwọn tí Sego pín mọ́tò fún wọn ń ṣe lébi o ẹ má get me wrong o. Koko Zaria orí social media ilé mi àti yé wà tó fi ṣí hòtẹ́ẹ̀lì according to them nígbà yẹn o àlẹ́jì o nígbà yẹn wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní hòtẹ́ẹ̀lì yẹn over 500 million nígbà yẹn ó ṣí hòtẹ́ẹ̀lì yẹn ní 2021 ariwo gba gbogbo social media kan irú wọn yẹn ni wọ́n pín mọ́tò fún o wọn ò ní kó mú voters card jáde o ṣùgbọ́n gbà tó fẹ́ pín ráìsì fún àwọn tí ebi ń pa tí yà ń jẹ lójú méjèèjì tí wọ́n nílò ìrànlọ́wọ́ ọmọdé àti àgbà nílùú Nàìjíríà ó wá di operation show your voters card.
operation show your voters card pẹ̀lú ìmùlẹ̀ wípé Tinubu ni màá dìbò fún. ẹlẹ́kẹta kò sáṣíwájú kò sí Nàìjíríà tó bá jẹ́ Sunday Igboho ló sọ bẹ́ẹ̀ lálàálù kùtùpọ̀ àwù. wọ́n bẹ̀rẹ̀ sí ní máa gbé kiri wọ́n ti da orí íńtánẹ́ẹ̀tì rú pé Sunday ti sọ̀rọ̀ o Ọmọyẹlé Sowore àwọn náà ti gbọ̀nbọ́ síta. àwọn ọmọ arẹbí pa adékòdèrè yẹn náà wọ́n ti fò sórí social media wọ́n ti bẹ̀rẹ̀ sí ní balẹ̀ jẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pariwo. But look at it àwọn eléyìí sọ̀rọ̀ sí yìí àárí àwọn kankan kí wọ́n sọ̀rọ̀ lé lórí social media. àwọn eléyìí fìyà jẹ mẹ̀kúnnù wọ́n fi hàn mẹ̀kúnnù wípé mú voters card wá kó wá gba ìyà àti ìpọ́njú àti ìdààmú àti wàhálà ọdún 8. ẹ gbọ́ mú voters card ẹ wá wọ́n gba wàhálà ìdààmú àti ìyà ọdún 8. ẹni tó bá fẹ́ ra obì wà Ladike African store, orógbó wà ní Ladike African store, àtàrí wà ní Ladike African store, oyè original wà ní Ladike African store, àdí original wà ní Ladike African store, àti gbogbo oúnjẹ ilẹ̀ wa pátápátá èlùbọ́ iṣu èlùbọ́ gẹ̀dẹ̀ rice ofada tapioca ògì custard lóríṣiríṣi ògì náà lóríṣiríṣi ìtò ní ṣúgà tó jẹ́ pure ògì gbogbo ẹ̀ wà ń bí customer ti mọ̀ gbogbo ẹ̀ ṣe kí ni ó wà available. ọmọ Yorùbá ẹ̀jẹ̀ ají. Hi, good afternoon. I'm good. So gbogbo ohun tẹ́ bá fẹ́ yín mọ́mì mi ẹ̀yin dáàdì mi ó wà available ní Ladike African store. Now ẹ jẹ́ ká continue. Àwọn tí ìyà wa ń jẹ ní ojú méjèèjì àwọn yẹn ni wọ́n tún lọ fi ẹ̀bẹ̀ àti ìyà gba oúnjẹ nínú Nàìjíríà kan náà yìí all in the name of APC. All in the name of APC. Now ẹ wá sọ fún mi ṣé irú orílẹ̀-èdè tí wọ́n ti ń ṣe léyìí ṣé orílẹ̀-èdè yẹn lè dá mọ́? ìbéèrè tí ó fàjà orílẹ̀-èdè tí wọ́n ti ń dán irú eléyìí wò ṣé orílẹ̀-èdè yẹn ṣé ó lè dá mọ́ láyé àti láyé? orílẹ̀-èdè tó lówó ti lè ṣe bó ṣe wù ú tó ti lè fọwọ́ lágbáni lójú tí ìwà yín bá dáa tí iṣẹ́ owó yín bá dáa ẹ ní máa mú àwọn èèyàn ní tipátipá kó fi dìbò fún yín àti APC àti PDP àti Labour Party àti Accord àti gbogbo ẹ̀ èmi kọ̀ndẹ́mù gbogbo yín omi ẹ̀kọ́ náà ni kò sí tó sunwọ̀n nínú gbogbo yín. You are all one. You are all one. Ìkan ṣoṣo báyìí òun ni gbogbo yín pátápátá. ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí. Enough is enough. Pálẹ̀ ní pálọ́lá wọ́n ní tójú òun ò bá fọ́ ràbọ̀ràbọ̀ ló dà ràbọ̀ràbọ̀ tó orílẹ̀-èdè Nàìjíríà dà ló fi di ohun tí Boko Haram ń pa wọ́n nípakúpa ẹ̀ tí wọ́n róògùn ẹ̀ ṣe. No, ẹ jẹ́ ká jọ wò ó. Ṣé ọba tó gbéra wá síbi tí wọ́n ti fẹ́ wá máa ṣe ẹ̀báwà tó ti pé mọ́tò fúnra wọn ṣé lọ́fẹ̀ẹ́ ni kábíyèsí náà wá? Kábíyèsí ẹ má bínú bàbá mi ò takò yín pẹ́ lọ sí ibi ayọ̀ ibi nǹkan ayọ̀ but máa sọ òtítọ́. Àpò kábíyèsí gan máa ti ṣara gírí àpò bàbá máa ti kún kì wá ń ṣọbi Lẹ́gùṣì nìkan ló wà bẹ́ẹ̀. ó dùn mí wípé torí iṣẹ́ ibi tí wọ́n ṣe àwọn fídíò yẹn kélekèlé ni wọ́n fi upload wọn ò ṣe kó gùn lọ tààràtà ẹ bá rí ojú ayé. ṣé àwọn bá fẹ́ sọ wípé àwọn ò rí nílùú àwọn ò rí bí ebi ṣe ń pa àwọn ọmọ ènìyàn kẹ́ máa wò wá o nílùú Nàìjíríà ní ìlú burúkú ìlú àwọn ìka ènìyàn ọmọ Yorùbá ẹ jẹ́ ají o. Say no to one Nigeria. Say no to 2027 election. Owó tó yẹ kí wọ́n tẹ̀ wá máa sọ pé yá gbogbo owó tó bá wọlé ní Lagos State kó máa lò fún security
èyí tó bá wọlé lọ́yọ́ state kó lọ fún security, èyí tó bá wọlé lọ́gùn state kó lọ fún security, èyí tó bá lọ nǹkan tó yẹ kó fowó ṣe nìyẹn. Ṣùgbọ́n wọ́n fi owó ṣe ọmọ ọkọ ọmọ àlè, wọ́n fi ń wùwà bámbám ni mo yó. Mi ò mọ̀ tí ebi bá ń pa ọmọ ẹnì kankan. Ọmọ Yorùbá ó wá ń ṣe no voters card no rice. Kò sí voters card kò sí rice, kò sí voters card kò sí rice. Ibo ló ti ń ṣe irú ẹ̀? Ẹjọ́ ṣé ayé tó dá nìyẹn? Ṣé ohun tó dá nìyẹn? Ẹyẹ yọ. Ṣé ohun tó dá ni wọ́n ṣe? Tó bá wá jọ ọmọ Adéyẹmọ ló sọ̀rọ̀ wípé tí Tinubu ọba ti wọlé kò sí nǹkan tó jẹ́ wọ́n Nàìjíríà. Lálà máa lù kùtùkù àwù. Adọ́lọ́mọ mọ́mọ́mọ́. Íńtánẹ́ẹ̀tì ò ní sinmi. Àwọn òmùgọ̀, àwọn ajíyàjẹ́ bí ẹ̀pọ̀n. Oko ń ṣiṣẹ́ pọ̀ lágbo set of people. Ọ̀tọ̀ lẹni tó ń ṣiṣẹ́ tó ń gbádùn owó tó ń jẹmúlá. Ọ̀tọ̀ lẹni tí yà ń jẹ. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní pariwo lórí social media. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní pariwo Ìgbòho this, Ìgbòho that, bí pé Ìgbòho ló bà ayé wọn jẹ́. Wọ́n rí àwọn tó ń bà ayé wọn jẹ́ báyìí, wọ́n tún hẹ́lì wọn, wọ́n pèsè wọn ni, wọ́n lọ rá bàbà níwájú wọn ni. Ọmọ Yorùbá ẹjẹ́ àmọ́ ọmọ ẹni tá à ń ṣe, kò sí nǹkan tó ń jẹ́wọ́ Nàìjíríà mọ́. Gbọ́ mi, kò sí. Níbi jù báyìí lọ lórí ètò kọ́sọ́mà pé mi mo fẹ́ dá kọ́sọ́mà lọ. Ẹ wá ohun tí mò ń tà ní Lady K African store, gbogbo lówó store. Gbogbo lówó store. Kò sí wa aṣọ tẹfẹ́ tí ò sí. Thank God ẹ̀yin tẹ́ bá wọn program tí mo ṣe ní bí ijọ́ méjì sẹ́yìn. Ẹ rí àwọn lace tó ẹ̀ṣẹ̀ dé. Àwọn lace yìí ó ṣàwọn lace tí mo lè gbé sórí igbá anyhow because lace ńláńlá ni wọ́n. Kì í ṣàwọn nǹkan tí mo lè gbé sí orí igbá tí mo lè máa tún ṣẹ́. That is why tí mi ò ṣe display wọn. Ṣùgbọ́n èyí tẹ́ bá fẹ́ àwọn lace ńláńlá tó jiná gidi, ẹ pè mí, ó wà available. Ẹ wá jọ èyí tí ẹ bá lọ́jà rà. Ẹ̀yin mi ò tí ṣe tán, mo kàn fẹ́ select ọjà lẹ̀. Ẹjọ́ ẹ̀ ní gbọ́mọgbìn, ẹ má yá wájú mi o. Lady K bá mi kíìpù ẹ̀ máa sanwó létà, mo fi ìṣẹ̀dá ayàtọ̀ mu bẹ̀yìn, ẹ má wá síwájú mi o. Ohun tó ti ṣe fún mi ti tó. Nígbà tí Yorùbá bá yàn kíìpù ọjà, tẹ́fọ́ lóhun bẹ ànábì fún mi. Lady K jọ má ta kíìpù ẹ̀ fún mi o. Lady K mo bẹ́ẹ̀ ni o. Bá mi kíìpù ẹ̀ tó bá ti dọ̀tún la wàá rówó ẹ̀. Tọ́tún lá padà di ọ̀sẹ̀ méjì, ọ̀sẹ̀ mẹ́ta. At the end of the day wá sọ fún mi pé ti fowó gbọ́ bùkátà mi. Kí n má bínú, ẹ̀ dẹ̀ má bá mi rajà jọ mi. Ẹ jọ torí Ọlọ́run. Who does that? Tí kì í dẹ̀ ṣe yọ̀kan tí kì í ṣe yọ̀ méjì. Tí ó bá ń ṣe àánú Ọlọ́run ni. Tí mo rí gbà. Èmi mo mọ ohun tó yẹ kó ṣẹlẹ̀ sí mi pẹ̀lú ẹ̀yin tẹ́ ń dánwò ẹ̀wò fún mi. Nígbà tí bá pàkọ̀ jèèyàn mẹ́wàá. Tẹ́yìn mẹ́wàá wá padà wá sọ story fún mi. Gbogbo ẹ̀yin tẹ́ bá mi rajà tẹ́ disappoint mi, ọ̀run ò ní disappoint yín. Gbogbo ẹ̀yin tẹ́ fi tinú bá mi rajà, gbogbo ẹ̀yin màmá lálùbáríkà tó yẹ pé kò sí bí mo ṣe lè kọ history mi tí mi ò ní kọ yín sínú history. Ní sunkún lórí àwọn ọmọ yìí o. Ẹjọ́ ẹ̀yin tẹ́ bá ready àti raṣọ. Ìdí aṣọ lẹ ti máa ṣe kinní yẹn fún mi jù. Tí lówó yín lọ́wọ́. Sì máa expect owó yín ní next week. Ẹjọ́ ẹ má wulẹ̀ pè mí. Aṣọ ò sá lọ. Ẹ̀yin tó lè jẹ́ pé ẹ má sọ pé Lady K keep ẹ fún mi tẹ̀dẹ̀ ẹ sanwó. Mo mọ̀ lóore nǹkan tẹ̀yin náà ṣe. Mo mọ̀ iye àwọn ẹlòmíràn tó yẹ pé wọ́n á padà pé Lady K jọ torí olówó táwọn expect àwọn orí gbà, ṣùgbọ́n ṣì bá mi tọ́jú ẹ̀ díjọ́ báyìí kò ní yẹ. Ìjọ tó bá dá fún mi yẹ kò ní tí pé gan. Tí máa dédé rówó tó máa dédé pé mi pé Lady K mo ti send owó ọjà mi, ó ṣe okó àfaradà. Gbogbo yín pátápátá ẹ mọ́ra ayé ẹ̀ ní dààmú. Ọlọ́run á wá jẹ́ kí fídíò mi, Ọlọ́run á jẹ́ kó ṣe kò gẹ̀ ẹ́ lè mọ̀. Ṣé wáyé gbogbo ẹ̀yin oní promise and fail ẹjọ́ torí t'Ọlọ́run ní jìyà. Èmi ni mo mọ̀ nǹkan tí mo máa ń feel kí n máa tú aṣọ ọ̀nà mẹ́wàá tí mo tún máa fold àwọn míì padà. Kò tó ká fẹ́lẹ̀ ọ̀wọ̀ ṣẹ́fẹ́lẹ̀ wọ́n làwọn ò fẹ́ ṣẹ́fẹ́lẹ̀ àwọn ò fẹ́ máa wá wọnú store máa lọ máa kó ọjà jáde. Àdéhùn òbí ẹ wá select ẹ̀ tán. Ẹ wá ní Lady K ó yá bá mi ka pamọ́. Ó dìjọba ìjọ ya tún wá dé ẹ̀tún ní sanwó. Ẹ bẹ̀rù Ọlọ́run lẹ́lẹ́dàá o. Àwọn ẹlẹ́dàá kan wà kò ṣe yàn jẹ́ o. Ẹ̀yin tẹ́ ṣe fún mi ní ọ̀sẹ̀ ta lò tán yìí. Ta fi bọ́ sínú oṣù tuntun yìí. Ẹ má jẹ́ kí n parọ́ fún yín. Ẹlẹ́dàá mi ò ṣe kò ṣàdúrà fún yín o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín o. Ẹlẹ́dàá mi ò ṣàdúrà fún because ẹ yọ mí jẹ gbogbo ẹ̀yin sẹ́ẹ̀tì yẹn. Tẹ́ ṣe fún mi lọ́sẹ̀ ẹ mọ nǹkan tẹ́ fojú mi rí kẹ́ tó ṣẹlẹ̀ tọjà. Ẹ mọ wàhálà tẹ́ fún mi ṣe. Kálẹ̀ àwọn tí mo ti hàn sórí igbá. Lẹ bá yẹ̀wò
tẹ́ ló yá ka pamọ́ fún mi tí mo ká tẹ́ padà rà wá láì ní bínú but kí ẹ̀ṣẹ̀ wá máa lọ tú ọjà kí n tú ọjà bíi 20 àwọn kan tẹ̀ ọ́ máa ní ó yá tútù bíi kí wá tú ọjà bíi 20 kẹ́ wá sẹ̀lẹ̀tì bíi 3 kẹ́ tún máa padà ra 3 yẹn kẹ́ máa ní gbogbo ẹ̀ ló wọjú bíi tí ẹ̀mọ́ tó yẹ kí n mú gbogbo ẹ̀ ló fàn ẹjọ́ tó lọ lọ́wọ́ ẹlẹ́dàá mi gbóná lọ́wọ́ yìí ò kó tútù o mo fẹ́ lẹ́dùnmarè bẹ̀yẹ̀ ní ṣíṣe o lágbára Ọlọ́run gbogbo alájọ máa kéré délé wàhálà yẹn ti pọ̀ jù fún mi èmi mo mọ̀ kan tí mo face ẹjọ́ if you know you are not ready to buy please don't call me mi ò ṣọmọ burúkú ẹ má fìyà jẹ mí mi ò ṣọmọ burúkú èmi mo mọ̀ kan tí mò ń ṣe mi ò lọ ọmọọṣẹ́ bíbá mi ò lọ́gàá èmi lọmọọṣẹ́ èmi nìkan lọmọọṣẹ́ òun lọ́ọ́ lọ́gàá nílé iṣẹ́ Lady K African Store ẹ̀dẹ̀ mọ̀ pé ọmọọṣẹ́ gbogbo ara ló máa fi ṣiṣẹ́ ìyẹn ọmọ tó bá ní làákàyè bíi ti Lady K so gbogbo ara ni mo fi ń ṣiṣẹ́ mádàmí láwọn ẹjọ́ tó lọ́wọ́ ẹ̀yìn ìyá mi àwọn ọmọ yóò ní kàn dààmú ẹjọ́ if you are not ready to buy kì í ṣe number 2 last ẹjọ́ ẹ má pè mí ẹjọ́ mo fọlọ́ bẹ̀yìn bó tẹ́ bá mọ̀ pé rẹ́dí ẹ̀yìn ìyá mi ẹ má bọ̀ wá ẹ wo mo máa round up customer ti fẹ́ wọ store so bó ṣe jẹ́ nìyẹn ẹ bá mi share ètò wọ̀gbọ̀n ayé gbogbo lówó ní Lady K African Store gbogbo lówó kò sí nǹkan tẹ́ fẹ́ agbómo díẹ̀ betis ó ti dé manpower ó ti fẹ́ tán again mo ti supply gbogbo àwọn tó ti sanwó sílẹ̀ kó tó dé tẹ́ bá dẹ̀ fẹ́ cream tó máa jẹ́ kí skin yín kó máa fresh ṣẹ́yìn ẹ lọ ra cream olówó ńlá 500,000 1 million naira ẹ kàn sanwó náà ni ẹ ra àwọn cream olówó pọ́kú káwọ́ yìí kó ṣe kí ni kó jí pépépé ṣe bẹ́ẹ̀ rí mi báyìí. Hi. Afternoon, I'm good. So, gbogbo ẹ̀yin bí mọ́mì mi ẹ wá ra àwọn body cream tó dẹ̀ wá ra àwọn ṣẹ̀wẹ̀ tó wà pa tó máa jẹ́ káwọ́ yìí máa tutù bí tọmọ òkókó kó máa jáde síta kí skin yìí kó ṣe kí ni kó ṣe rí kẹ́ look sexy. So anything tẹ́ bá ti fẹ́ ẹ máa bọ̀ wá sí Lady K African Store ẹ̀yin tẹ́ bá lè wá sí store mi ẹ pè mí lórí aago máa attend sí yín ẹ̀yin ready to buy ni o not ready to look o ready to buy ẹ jọ ẹ má jẹ́ ṣẹ̀yìn ready to buy ẹ máa bọ̀ wá ẹ pè mí àjọṣe fídíò kọ̀ máa fáwọn ọjà wọ̀nyí ẹ̀yin tẹ́ ní àwọn pure white lace láwọn fine style tó mú yes ẹ pè mí ó wà available ó dẹ̀ ṣe kí ló kọjá bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin big mommy ẹ̀yin mommy mi bẹ́ẹ̀ bá ṣe wò kí bọ́dì kò ṣe wà ẹ pè mí ó wà available ojú òní tiwa ẹ bá mi share kẹ́ like kẹ́ comment kẹ́ bá mi pè wọ́n gbòòrò ayé Lady K African Store ló ń pè bíbá gbogbo lówó store òun ni bíbá ẹ ṣeun.